Ẹ̀yin náà lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi. Wọ́n ní Parọ́pò sọ fún àǹtí wa Fashion pé ta ló rán sí inú pálàsì wípé irú ìwà wo ló ń wù tó jẹ́ pé ó máa wá sí inú pálàsì, ó máa pariwo, pariwo mọ́ everybody nínú pálàsì pé kábíyèsí ò wá wò òun, kábíyèsí abandon àwọn ọmọ, wípé ṣé kábíyèsí ò ṣe ojúṣe fún un gẹ́gẹ́ bí ọkọ ni, wípé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe fún un, wípé kò sí ẹni tí kábíyèsí fẹ́ lẹ́yìn pé Naomi tó ṣe bẹ́ẹ̀ fún un. Kábíyèsí ra ilé fún ẹ, kábíyèsí ra mọ́tò fún ẹ, wípé kí ló tún ń wá, kí ló tún fẹ́ kí kábíyèsí ṣe fún un. Kábíyèsí ra ilé fún un, wọ́n ra mọ́tò fún un, wọ́n ń fún àwọn ọmọ ẹ̀ lówó oúnjẹ, wípé kí ló tún wá ń fẹ́ kí kábíyèsí ṣe fún un. Wípé àwọn ò láìkí bó ṣe ń kàn wá sínú palace tó máa ṣọ́ kábíyèsí kiri, tó máa wá wọn kiri gbogbo ibi tó bá ń lọ, pé kó stop gbogbo àwọn ìwà tó ń wù. Nǹkan tí wọ́n ní Parọ́pò sọ fún àǹtí wa Fashion nìyẹn, ẹ̀yin aráalé. Wọ́n ní bí àǹtí wa Fashion ṣe dé inú palace, ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí ti lọ sí UK, kò rí wọn. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn, kò mọ̀ pé Parọ́pò wọ́n wà pẹ̀lú àwọn elders. Wọ́n ló ń pariwo pé kábíyèsí abandon wọn ò wá wò òun, wípé látijọ́ tí òun ti fẹ́ gbé ọmọ wọn nú palace, wọ́n jẹ́ kó òun wá ṣe welcoming back to the palace, wípé wọ́n kàn ignore òun, wípé kí ló dé, tí kábíyèsí ń treat òun báyìí. Wọ́n ní àwọn láriwo yẹn pọ̀ o, allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní Parọ́pò ní kí ló dé gan-an. Ṣé wọ́n ń fẹ́ ìyàwó? Òun ni kábíyèsí fẹ́ ìyàwó tí wọ́n fi kábíyèsí lọ́kàn balẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a máa gbọ́ nìyẹn. Jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín só. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ òkè òkè yín. Ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní Parọ́pò tí wọ́n sọ ọ̀rọ̀ sí àǹtí wa Fashion pé gbogbo nǹkan tó ń ṣe gbogbo ẹ̀ làwọn rí, wípé irú èèyàn wo ló jẹ́, wípé because àtìgbà tí kábíyèsí ti fẹ́ complain ní lójoojúmọ́, wípé pẹ̀lú bí kábíyèsí ṣe ń ṣe sí tó, wípé kò appreciate kábíyèsí, wípé every time ló ń complain bí ìgbà tó yẹ pé kábíyèsí ò ṣe tó fún un, wípé gbogbo nǹkan tí kábíyèsí ṣe fún un gan-an wọ́n ṣe fún àwọn olórí tó kù, wípé kí wá lóde tó ń complain, òun gbowó oúnjẹ láti fi tọ́jú àwọn ọmọ ẹ̀, wípé ẹni tó máa lórí kò máa ní fìlà o. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní Parọ́pò sọ fún ẹ̀yin aráalé. Nǹkan tí ò yé mi ni pé mi mọ nǹkan tí àwọn olórí fẹ́ kí kábíyèsí ṣe. Gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe pátápátá wọ́n máa complain ṣáá ni, nígbà tó jẹ́ pé bàbá wẹ̀rin ńlá wọn ò ṣe tó. Kí ló dé? Kábíyèsí wọn ò ní tipátipá kẹ́ ẹ dúró
tẹ́ bá fi pé nǹkan tí kábíyèsí ń ṣe ò tẹ́ yín lọ́rùn, ẹ kẹ́rù yín ẹ lọ nà, èyí ilé lọ ẹ lọ, ẹ kàn máa rojọ́ ṣá, ẹ máa complain, ìjà tí ò yẹ kẹ́ ẹ jà lẹ́ ń jà, ìjà ibi. O lè fi ara ẹ, o lè fi wé Queen Naomi because ẹ yàtọ̀ síra pátápátá. Everything ni Queen Naomi fi jù ẹ lọ. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi. So bí a ṣe gbọ́ nìyẹn tán nípa Rọ́pò sọ̀rọ̀ sí, a ní láti mú update ẹ̀ wá tá a bá gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko lẹ́yìn odi. Ẹ kú ìsinmi ẹni. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all.